Ok, ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé. Orúkọ tèmi ni Olúwadámiláre Tìámíyù tí gbogbo ayé mọ̀ sí MD Tìámíyù. Mo wà níbí ní Phoenix ní ìlú Arizona ní United States of America. A wá sí ibi tí wọ́n ń pè ní Musical Instrument Museum. Ibi yìí jẹ́ ìkan lára àwọn museum ibi tó ń kó nǹkan àṣà tó tóbi jù lágbàáyé sí. And inú mi dùn púpọ̀ pé àṣà wa àti èdè Yorùbá ó jẹ́ ìkan lára àwọn gbòógì tí wọ́n ṣe àfihàn ẹ̀ fún ti orílẹ̀-èdè Nàìjíríà. So màá ṣe àfihàn ìkan àbí méjì nínú àwọn nǹkan tí wọ́n ṣe àlàyé ẹ̀ sí bíbá yìí. Ẹ má bínú pé Yorùbá mi ò dán mọ́rán, ṣùgbọ́n ẹ ṣáà bá wa gbà bẹ́ẹ̀ kẹ́dẹ̀ mọ̀ pé Yorùbá èdè tó dára púpọ̀ ni. Ẹ wá èdè Yorùbá, ẹ jẹ́ ká máa túbọ̀ máa gbé lárugẹ. Ẹ ṣé púpọ̀. So ní ìsìn báyìí eléyìí tá a rí yìí ó ní ẹ̀kú egúngún tí wọ́n mú wá láti Nàìjíríà wá sí bíbá ní Amẹ́ríkà. Tẹ́ bá wo bí wọ́n ṣe àlàyé ẹ̀ wípé egúngún yìí wood wáyà àtàwọn nǹkan tó ń fi ṣe, so wọ́n dẹ̀ fi tì sí ara àwọn òrìṣà. Eléyìí ní ìlú wa, ìlú tá a máa ń lù, ṣe ti rí bẹ́yẹn. Then ẹ tún wo eléyìí, ìyáàlù, dùndún àti ìṣáájú dùndún. Eléyìí tún ní ìlù mìíràn tó tún wà níbí. Wọ́n pè eléyìí ní goblet drum nínú èdè òyìnbó. Wọ́n dẹ̀ ṣe àfihàn ẹ̀kú egúngún wa náà, ṣe ti rí bẹ́yẹn, àti àwọn eléyìí. Ó kù díẹ̀ tí màá tún fi hàn wá. Tá bá wá pa bíbá ẹ rí i pé ààyè tán fún Nàìjíríà ó tóbi, ṣùgbọ́n àṣà Yorùbá ó gba ààyè púpọ̀ nínú èyí tó ń gbé lárugẹ. Bàtà wa ní, ẹ bá wò dáadáa, ẹ rí i pé wọ́n pè ní bàtà. Omele akọ àti omele abo àti ìyáàlù, gbogbo wọn ni wọ́n ṣàfihàn ẹ̀ síbí. Ẹ wò dáadáa. So ní bíbá yìí wọ́n tún gbé alùbàtà kan láti ilẹ̀ Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Jimoh Ayọ̀ntọ́lá. Wọ́n gbé iṣẹ́ rẹ̀ yọ níbí tó ti ń lu ìlù fún egúngún ní ọdún 2003. Àwọn òyìnbó ti ṣe research púpọ̀. Wọ́n ti ṣe research púpọ̀ nípa àṣà Yorùbá wa. Láìpẹ́ máa fi hàn yín móhùnmáwòrán. Eléyìí tẹ́ ń wò yìí ni móhùnmáwòrán egúngún. Móhùnmáwòrán egúngún ní ìlú Ọ̀yọ́ tí onílù ń lùlù fún. So mo lérò wípé ẹ gbádùn móhùnmáwòrán yìí púpọ̀. Eléyìí ni àṣà wa nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Nàìjíríà tí àwọn òyìnbó ti ṣe àkójọpọ̀ ẹ̀ tí gbogbo èèyàn dẹ̀ ń wá láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé láti wá wò ó. Eléyìí túmọ̀ sí wípé àṣà wa ká gbé lárugẹ ó ṣe pàtàkì púpọ̀. A tún ní àwọn ìlú àwọn Haúsá àti Ìgbò náà níbí tí wọ́n ṣe àfihàn ẹ̀. Ẹ ṣeun púpọ̀ tí ẹ bá wo móhùnmáwòrán yìí. A ó túnbọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ research láti fún yín ní ẹ̀kọ́ àti nǹkan tá a bá tún rí lórí ẹwà èdè Yorùbá. Ẹ ṣé gan. Ó dàbọ̀.